sọ́gi gbígbẹ di tútù lẹ́ẹ̀kan náà tí Sárátà wá lóyún tó bímọ. Allahu Akbar. ẹni tó rí ń jọ́ kìíní lànàbí Ibrahim wá dá padà ipe kọ́ máa jẹ́ ìdẹ̀háàkù. Allahu Akbar. ẹni tó rí tó rò pọ́lọ́wọ́n ò lè ṣe bẹ́ẹ̀ ìdẹ̀háàkù ni wọ́n wá yí sí ìṣẹ̀háàkù. Ayakumullahu. ìwà ń jẹ́ àṣẹ̀háàkà yòsìhíkù ìṣẹ̀háàkà mùsíhìkù mùsíhàkùn. Ayakumullahu. wọ́n lè káàfù yòsìhàkù. ìntàrún báyìí àṣẹ̀háàkà orun yòsìhíkù yóò rún ìṣẹ̀háàkà ní rúnrún mùsíhìkù ẹni tí máa rún gbogbo ntí ọ̀dà mùsíhàkù ń tààrún. Ayakumullahu. ìṣẹ̀háàkù rún gbogbo ẹ̀kọ́ mẹ́ẹ̀. Ayakumullahu. Karamakumul karim. أيدكم الله بنصره متشالم يقول خلقت العبادة على ما علمت وفي العلم يجري الفتى والمسن على ما أمنت وهذا حرمت وذا لم يكن ومنه سعيد ومنه شقي ومنه قبيح ومنه حسن kulu fa imudi hikimu ashara kì í ṣe gbogbo ẹni tí máa rẹ́rìn lèyí tí máa bẹ̀ lẹ́nu náà. Ayakumullah. máa kulu fa imudi hikimu wàlúfà mu àìsùn mi mú mi ní ubana fáwù náà nùní abu ahu amu kazaka wànú wàlákìsù fi adal àkìrì azanu wàfi àbí wàtálì ìyẹn dúró wàkàtìrù àti nàkìsì iná àṣìwò. kulu fáyì mudhiki mu'ashara. ṣé gbogbo ẹni tí máa rà nílẹ̀ yìí tí máa bẹ̀mẹ̀ kèé wá ṣe gbogbo ẹni téyín bẹ lẹ́nu rẹ̀ lẹ́yìn náà sí funfun. Ayakumullah. wala isa kullu saliki mu'tabara. ya salati aya amuni wa kumani salati salamu ala rifai zid salama salati ahmada gawthul anama ya la shamaili zailuni Nazur Muhammad Bayuni Nazur Muhammad Bayuni Ya la Safa wali irfani Ahla diyari samani Ala al-qaribi samani سلوني بأهل الجيلاني شمائل سيلوني ناصر محمد بايوني بأحمد الشيخ صلاتي سكيا بذاتي اللذاذات سكيا بغير الآنات إلهي بسيد الجيلاني على شمائل زينوني ننظر محمد بعيوني يا حمد الشيخ صلاتي هب لي إلهي فتياتي محسناتي مؤمناتي بالأولياء الرباني على شمائل زينوني ننظر محمد بعيوني روح شمائل أفريقيا ما هند قاتل أمريكا بشياب رصد من فيك صنع سر الرحمن ما زال قلبي لبيك 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 سعديك تسل شواغل بهواك صنع فارس ميداني يا حيا الصلاة هاديكم يا حيا الصلاة هاديكم مما شربكم مما ذهبكم مما شربكم مما ذهبكم لابد تواه فائدتكم دوام بسيد الدين يا لشمائل زينوني محمد بعيوني يا
الشمائل زيلوني كنز محمد بعيوني يا للشمائل زيلوني كنز محمد بعيوني لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صلاتي وتسليمي الله عليكم وأزكى تحيتي على المصطفى المختار خير البرية صلاتي وتسليمي وأزكى تحياتي بابا على المصطفى المختار خير البرية. ربيني قد علمت أهلا وسهلا بالذي قد كان مني من ذنوب ومعازٍ إن نفسي غررتني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني ربي قد علمت بالذي قد كان مني من ذنوبي ومعاصي إن نفسي قررتني يا إلهي فاعف عني عفوك اللهم عني غير شيء أتمنى وإذا لم ترضى عني وإذا لم تعفو عني فبعثني في رجائي فلي نفسي لا تكلني ليتني كنت جمالا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا لو أكون إنسان مكلف ليت أمي لم تلدني أنت من ولدتك حقا بجميع المذنبين ادعوني لا تدعو غيري في خلاء وجلاء في سواد ليل ادعو وأنا رب المجيب ادعوني عبدي تجرني يا إلهي فاعف عني. ẹ dákun Ọlọ́run ló tóbi. Allahu Akbar. Allahu Akbar. gbogbo àwọn màmá dáadáa tí wọ́n ń bẹ ní ẹ̀yìn mi yìí. Allah. wọ́n mọ̀ pé bó ti wulẹ̀ kéèyàn tóbi tó láyé fúngbà kan ni bọ́báyá kò ní í sí mbẹ̀ mọ́. Allahu Akbar. tá a bá gbà pé Ọlọ́run ló tóbi ẹ̀sìn bá ń gbé títóbi fọ́ba yìí.
Allahu akbar. Allahu akbar. tá a bá gbà pé wájú bàbá wa gbẹ́sìngà aláàánú tí gbogbo ntí pàdé ti pàdé lọ́dọ̀ yín. Allah. gbogbo ntí jáde tó fi jáde tó jòkó tì yín. Ayakumullah. tó bá yẹ pé ọlọ́run ni ló sì dá yín lójú lóòótọ́ àti gbogbo àwa tá a jòkó lẹ̀ ẹja kan sára sọ́lọ́ pé Allahu akbar kabira. Allahu akbar. ìkẹ́ ọlọ́run ọlẹ́ ọlọ́run orí àjẹjẹ tó ọlọ́run mọ́sàbá mo bá Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo kí aláṣẹ gbogbo ìlú Ìlọrin àti agbègbè rẹ̀. Ayakumullah. ẹni ọba fẹ́ ṣe rírẹ ayé àtàlùkìyàmọ̀ kọ́ bá ń kíbò sí sẹ́wù. Allah. ẹni ọba fẹ́ lọ Mẹ́kà lọ́dún yìí kọ́ bá ń kíbò sí sẹ́wù. ẹni ọba fẹ́ jẹ́ kọ́lọ̀ ń yọ òsì kú ọlọ́rọ̀ òun tí nǹkan kò sì sẹ́sẹ́ rẹ̀ tí yóò sì sọ́wọ́ rẹ̀ tí yóò sì sóhun rẹ̀ dìdẹ́lẹ̀ kánà bá ń kíbò sí sẹ́wù. mo kí bàbá wa Sẹ́ríkì Sálámà tí wọ́n wà nípò bàbá wa bàálù Ìlọrin àti agbègbè rẹ̀ lónìí. ẹ ṣeun wallahu yasimuka minan nas. Akramakumullah. mo kí yín bàbá wa gbẹ́sìngà gbogbo tó bá jòkó lẹ̀ jẹ́. Ayakumullah. ẹ rí pé ńgbà tẹ́ ń kí mi lẹ́ẹ̀kan pé àwọn oyè rẹ̀ akí àwọn olóyè lápá ọ̀tún ẹ kí ẹ yà fún àní apá àlàáfíà. Ayakumullah. Anakumullah. ọlọ́wọ́ pẹ̀lú yín. Àmín. alùbáríkà ọ̀la Al-Qur'ani. Àmín. ẹ dákun tá a fi ní máa dáṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run bí Al-Qur'ani ọlọ́run bá ń sọ̀rọ̀ lọ́wọ́. Ayakumullah. ẹ dákun gbogbo àwa tá a bá ń dé. gbogbo àwọn tá a bá ń dé tí Al-Qur'ani bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́. ní tá a fi ní sẹ̀ ní pé ká lè jòkó lẹ̀ ń bí a bá wà. alọ́ jòkó lẹ́ ń bí a bá wà. ẹ dákun torí wọn ọlọ́run. là fi ní tàpá sí òfin tí ń bẹ nínú Al-Qur'ani. bí Al-Qur'ani bá wá sọ̀kalẹ̀ tán gbogbo tá a bá fẹ́ ṣe ká máa ṣe. Al-Qur'ani bá sọ̀kalẹ̀ tẹ́ gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe ká máa ṣe. bàbá wa agbẹ́sìngà ọ̀rọ̀ tẹ́ ẹ dì sí mi lọ́rùn ni mo fẹ́ yé yìí. Ayakumullah. ẹgbẹ́ ń kí bàbá wa tí wọ́n á dúró bàbá wa bàálù Ìlọrin àti agbègbè rẹ̀. ẹ fi ọlá ẹ fi kí wọn ẹ wá fi mímọ́ ẹ fi ń ké mi. Ayakumullah. àtọ́lá àti mà nínú iléeṣẹ́ wàhálì mi lọ́wọ́. ẹ bá kí mo sì sẹ́wù. ìsájà lọ́sẹ̀lìgẹ̀ ní ìwò. Ìdájà lásàlìkẹ̀ ní Juwalali Karashi. Bàbá. Wa anta alali kawakibi kọ́ọ̀dì jalasita. Wa anta alali kawakibi kọ́ọ̀dì jalasita. Aya méjì lọ́lọ́run fi kí Ànábì Ibrahima. Alayhi salatu wa salam. Bàbá gbogbo àwọn ànábì tí bàbá wa bàálù Ìlọrin àti agbègbè rẹ̀ ń bá jókòó pọ̀. Ayakumullah. Dákun wọn tó ń sọ agbádá mi tí ń jíṣẹ́ Ọlọ́run dákun. Ayakumullah. Bàbá wa wájú àwọn bàbá wa báyà ìsú agbádá. Àyìnbá wa ara ní máa bí. Ayakumullah. Àwọn wájú ọba ìlú Ìlọrin ò tún sọ agbádá ta lèmi. Allah. Aya méjì lọ́lọ́run fi kí Ànábì Ibrahima. Alayhi salatu wa salam. Ni mo wá fẹ́ fi kí bàbá wa Sẹ́ríkì Sálámà. Ọlọ́ni wàmọ̀ yín yẹrẹ gẹ́gẹ́. Wa ma yargab. Bàbá kọ́lékọ́lá tó lè kòbòrò ọkọ̀ dún tán mọ̀ yín yẹrẹ gẹ́gẹ́. Wa ma yargab. Am millati Ibrahima illa man safiya nafsahu. Bàbá. ولقد استفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. Ẹ dákun gbogbo ẹni tó bá fẹ́ wà lìjẹ́nà bí gẹ́rì ìsáàbì tẹ́ ń bá ń gbókọ̀ bàbá àwọn ọba ìlú Ìlọrin tí bá ń jáde
ẹ dákun ẹ máa bá ń kí bó sì ṣe é hù. wọ́n máa yẹ rí gábí ẹ̀mí láti Ibrahim. يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه. Allah ní kò sọ́lúwẹ̀ tí Ọlọ́run fi gbà kọ́ síbi tí gbogbo bàbá nẹ́bí Ọlọ́run anabi Ibrahim ibi tó bá wà. Millati Ibrahim. kéèyàn kan lóhùn ogun ní kú omi tí bàbá wa Ibrahim bá wà. Illa man safiya nafsahu. Allah ló tọ̀ ń gọ̀ sí rárá rẹ̀. Wa laqad istafaynahu fid dunya. Allah lẹ́mi mọ̀ sàálẹ́sà láyé wípé kídìlé bàbá kó máa jọba kídìlé ìyá kó máa jọba kó pàdé fẹ́ni nǹkan láyé àbí bàbá wa Ibrahim. Wa innahu fil akhirati lamina salihin. Allah ní tó bá tó dọ̀jẹ́ àlìkìyámà gbogbo tí wọ́n bá ṣe láyé nínú ẹni rẹ̀ ni wọ́n máa wà. Ayakumullah. èmi náà fi kí bàbá wa Sẹ́ríkì Sálámà. Akramakumullah. aya kejì tó ga jùlọ ní gbogbo aya ìnú Al-Qur'ani tí wọ́n ṣe tẹ̀sídìkù Ọlọ́run bẹ́yìn abá lọ Mákà. Allah. bákan náà ni aya yìí bẹ́yìn abá fẹ́ máa bò ti rí kọ́lọ́ lọ́rin yóò rí pé wọ́n wà fọ́kànnà sànù tábàgá Ayakumullah. àgbo ti ṣe déédéé dì í. La ilaha illallah. Allah ni wọ́n ṣe eré fún Ibrahimul qawaida minal bayti wa Ismaila. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. Allah ní jọ́ta Nabi Ibrahim tó mọ ògo Mákà. إذ يرفع إبراهيم القواعد من البيت. lẹ́yìn abádé Mákà tí ó máa rí ògo Mákà pọ́n róró. حياكم Allah ní الله. kò sẹ́ni nǹkan tó ṣe bẹ́ẹ̀. يرفع إبراهيم القواعد من البيت Nabi Ibrahim ló ṣe bẹ́ẹ̀. وإسماعيل. ìwọ́n ṣe pé gbogbo àwọn ànábì Ọlọ́run wa máa pàwọ̀dà ni. الله. Ọlọ́run wá gbà nábì tiwa fún wa lọ́ba gbogbo ìlú Ìlọrin àti agbègbè rẹ̀. ربنا تقبل منا إنك أنت السميع العليم. bá a bá wọ̀lú Ìlọrin ní mẹ́lì mẹ́wàá ní gábàsì ní yàmá lọ́tún lọ́sì ẹ ti rí sọ̀rọ̀ mọ́sálásì tó ṣe pé kò sẹ́ni tó ṣe àfolókò bàbá wa Ibrahim. إذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. Allah wọlé anabi Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn tí wọ́n ń bàjẹ́ ìta ṣe àtijọ́ ẹ̀rín àtàná wọn ò sẹ́kù ń bẹ̀ má lónìí àbí bàbá wa Sẹ́ríkì Sálámà. حياكم الله. òótọ́ àti àmánà Ọlọ́run ti ń bẹ pẹ̀lú yín tẹ́ǹfì wọn tún wọn dàbí ọ̀dọ́ sí i. الله. Ọlọ́run ò ní fi yín lá wa lójú. آمين. ẹni ọba sàmì dáadáa yóò rí bẹ́ẹ̀ fóun náà. àmín. آمين. mo fi ti bàbá wa mo fi kí gbogbo ẹ̀yin mọ̀nyẹ́mọ̀nyẹ́ bàkó ẹ̀yin ìmáàmù tá a fi gbà nǹkan níwájú Ọlọ́run. أكرمكم الله. mo kí yín púpọ̀ ẹ̀yin wàlíyé Ọlọ́run. mi ń bá ma gbogbo yẹn mọ́mọ́ tí bàbá wa ìmáàmù Sóbí. الله. ànẹ̀mà kéèyàn tó lè máa ṣe ìmáàmù Sóbí níbi àwọn àlìjẹ̀nu máa pẹ́ sí. حياكم الله. ẹ̀ sì bá ń kíbò sí Ọlọ́run dáadáa. الله أكبر. ọlọ́sẹ̀ máa ń tó wú o. mo kí yín púpọ̀ ọba tí ọjà yín bọ́ kò ní jà yín bọ́ láyéláyé. آمين. mo wá fi ti gbogbo àwọn bàbá yìí kí bàbá wa ẹni àmì nígbà wọn wọlé gbogbo èèyàn mọ̀ pé èèyàn wọlé. الله. ìkí wọn ní títàpà ni tápà ní kàgán sarakala kúmíà yé kúndìyà حياكم الله. àsokò dàbò ṣùgbọ́n dàbò حياكم الله. ẹ sì bá ń kíbò sí Ọlọ́run. الله أكبر. èèpọ̀ kí bàbá wa tápà bàbá dáadáa wẹ̀lí yìí Ọlọ́run mo rẹ́kọ̀ọ́ ńláńlá kan kọ́ lára wọn ẹnìkan fẹ́ dìde fún wọn kí wọ́n jòkó wọn ní rárá bó mo ti mọ̀ bí kò ń tọ̀ òun ti tó lọ́dọ̀ Ọlọ́run ẹ má lè yẹn dìde fún mi ẹ lè gbé àga mi ìwá fún mi ni. الله. àwọn bàbá dáadáa nù ní mo kì í púpọ̀ حياكم الله. ọba tó fi yín pa wálé nínú Islam Ọlọ́run kò ní gbà yín lọ́wọ́ wa. آمين.
mo wá kí gbogbo ẹ̀yin bàbá oníràwọ̀ ni mo fi bàbá Alágbàjì kí ètò lè dùn mọ́ gbogbo ẹ̀yin oníláwà ni àfi kéèyàn ó fi àfáà mẹ́ta kí yín mo fi bàbá Alágbàjì kí yín mo fi bàbá Lámúnígun kí yín ẹ sì bá ń gbé títóbi fún Ọlọ́run. Allahu akbar. mo fi bàbá Tajul Mu'mini mo fi kí yín. Allahu akbar. Ọlọ́run wọlé Al-Qur'an yẹn wọlé títóbi Ọlọ́run agbada síbi Ọlọ́run ni mo bá yín. Amina ya Allah. ẹ̀yin aláwọ̀dí ẹ̀yin wà mí ẹ̀yin ni wọ́n gba wọ́dí lónìí ẹsẹ̀ rire láyé àtàlùkìyàmà bá anábì náà ti fún àwọn sàábẹ́ ní bàbá. Ayyakumullah. dáìrà. Akramakumullah. Ànábì wa Astaghfirullah. nílọrin Astaghfirullah. kò ní ìtọrọ àforíjì ń bẹ bó ṣe rí náà nù. Astaghfirullah alazim. ẹ lọ wo ọ̀rọ̀ náà ẹ̀yin náà lẹ́ ń kí fún. Astaghfirullah. Astaghfirullah. ọba àlọrin tí wọ́n rán ẹni tí wọ́n rán wà ní. Allahu akbar. bó o ní kò ṣeé ṣe ẹ máa bọ̀ ẹ kọjú síbi. Allahu akbar. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ ọba àlọrin Allahu akbar. tí wọ́n fi ṣe mọ́sálù rẹ̀. Allahu akbar. ẹ bá kí mo sì sẹ́wù. Ṣéèwò. ẹ tún kí mo sì sẹ́wù lẹ́ẹ̀kan sí. Ayyakumullahu wa isi yarifa'u Ibrahim al-qawa'ida min al-bayti. bàbá ọlọ́wọ́ jàrí igbẹ́. Wa Ismail. Rabbana taqabbal minna innaka antas sami'ul alim. Allahu akbar. Rabbana taqabbal minna. owó tó bá jáde lọ́dọ̀ àwọn àgbàlagbà. Rabbana taqabbal minna. owó lálá tí túmọ̀ bí owó ni. Rabbana taqabbal minna. Innaka antas sami'ul alim. bàbá ń yá mọ̀ pé gbogbo onú Ògbómọ̀ṣọ́ dùn lónìí. Alhamdulillah. ẹni tí ń sojú ọba bàbá ọba ìlú Ìlọrin àtẹni ọmọ wọn àtẹni tí ọmọ wọn mọ̀ wọn lónìí ẹ sì kíbò sí séwù. ṣe Rabbana taqabbal minna. Rabbana taqabbal minna. Rabbana taqabbal minna. anakumullah. Innaka akramakumullah. anta sami'un alim. masha Allah. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ayé ni mo kọ́kọ́ pé wọ́n máa yàrá gábíà millati Ibrahima. إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا. وإنه في الآخرة لمن الصالحين. تلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم. من يرغب عن ملة إبراهيم gẹ́gẹ́ bí protocol tó ju gbogbo protocol lọ. إلا من سفي نفسه. báyìbùlì fáìlì nílùú kan ó yàtọ̀ sọ́ba wa nílùú Ìlọrin. bàbá wa Sàríkí Sálámà ló yẹ kó dìde ní ọ̀rẹ́ pùsẹ́ǹtì ọba gbogbo ìlú Ìlọrin àti agbègbè rẹ̀. ilé ìwọ̀sọ̀ ni ó yàtọ̀ àlìkínà ó yàtọ̀ ẹwà ní ó yàtọ̀ rírì ó yàtọ̀ tí mo fi fẹ́ wò. akramakumullah. ملة إبراهيم la ilaha illallah. إلا من سفي نفسه. ẹni ọba fẹ́ràn bàbá wa bá ìlú Ìlọrin kó wá bá wa kí wọn bí wọ́n ti kí wọn báyìí. ولقد اصطفيناه في الدنيا la ilaha illallah. وإنه في الآخرة لمن الصالحين. àwọn ẹ̀yà wa ẹ̀rì pé ni wọ́n tètè kọ́kọ́ wà lìjẹ́ náà wọ́n kí bò sí séwù. wọ́n bá wọn kùnrin ní ẹja kí bò sí séwù. ملة إبراهيم
إبراهيم إلا من سفي نفسه إلا من سفي نفسه ولقد استفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين آمين wọ́n bá wa rí bẹ́ẹ̀ Barahimu Aliya lórí 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 ẹ lọ Mẹ́kà lọ́dún yìí Barahimu Aliya lórí Barahimu Aliya lórí Barahimu Aliya lórí Barahimu la ilaha illallah 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 Allah ilaha illallah la 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 ilaha illallah illallah la ilaha 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 illallah illallah la tashkuwanna la ilaha illallah li rabbika shiddatan huwa al-alimu wa ghayruhu la ya'lamu wa idha shakawta ila ibadika Allah ọlọ́wọ́ wọlé Al-Qur'an bàbá wa tí wọ́n wá dípò bàbá wọn bàálù lórí àti agbègbè rẹ̀ ọba tí ń pẹ́ ilé gbogbo ìgbà àpẹẹlẹ wùlà wala quwwata illa billahil aliyyil azim. ayakumullah akramakumullah wà ní mùtúmù. ayakumullah. àwọn bàbá wọn ni ẹ máa bọ̀ wálé gbé mi báyìí èmi náà ṣe ríire lónìí. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. ọ̀sẹ̀ wọn bàbá. arrahmanir rahim. ọ̀là alùbáríkà. maliki yawmiddini. ò ní kún kékeré. iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. èyí tí gbogbo ọmọ wa máa ń pè subhanallah Allah walhamdulillah Allahu akbar. Allah subhanallah.
gbogbo ẹ̀yin dáwùdù akíní. Allah walhamdulillah Allahu akbar Allah alhamdulillahi rabbil alamin. ẹ dákun torí Ọlọ́run àga àti àbúrẹ́là tí wọ́n gà sí mi lérí yìí bàbá wọn bàálù lọrin àti agbègbè rẹ̀ ni wọ́n gà lé lérí ẹ dákun ẹ ká àbúrẹ́là náà kó lérí mi. Allah. èèyàn máa ń mọ̀ wọn ara rẹ̀ ní ọmọ èké kan gbọ́dọ̀ gbóúnjẹ àgbàlagbà jẹ ọmọ èké kan ò sì gbọ́dọ̀ gbàyè àgbàlagbà ní ẹ̀yìn ọ̀làbákàrà tákàrà náà ń bímọ bọ́ọ̀bẹ kan bá láyà láyà tọ́lọ́wọ́n gbóúnjẹ àgbàlagbà jẹ yọ gbà kú àgbàlagbà kú yọ̀gàn bọ́ọ̀ láti wá mẹ́yàtọ̀ àfa àsọ́ba ayakumullah. nígbà wọn bá wá gàǹkan lémi náà lè rí báyìí ìtì mo wá fẹ́ fi bára wa sọ̀rọ̀ àfa tí ń bẹ níwájú agbẹ́sìnga kọ́dà kún kíkà lóògùn lè farabalẹ̀. kálukú náà farabalẹ̀. ayakumullah. tọ́pìkì tí wọ́n fún mi tọ́pìkì tí gbogbo wa tó yẹ ká máa gbọ̀n gbégbégbé ní. akramakumullah. òun náà ní alikiyama rìgá ń kó wa alikiyama tí oyè lọ́wọ́ lẹ̀ kò yà fún lẹ̀ kò yọ wàlí ọlọ́run lẹ̀. ayakumullah. bákan náà ni kò yọ ànábì ọlọ́run lẹ̀ ẹni àpèlé yẹn ńlá yọ máa dẹni yẹpẹrẹ ń jọ náà. Allah. ìzá wákàtí wá kíá. idha waqa'atil waqi'ah. laysa li waqa'atiha kasiba. laysa li waqa'atiha kadhiba. baba. khafidatun rafi'ah. la ilaha illallah. idha rujjatil ardu rajja. وبست الجبال بسا. لا إله إلا الله. فكانت أباء منبثا. لا إله إلا الله. وكنتم أزواجا ثلاثة. وأصحاب الميمنة ما أصحاب الميمنة. هاي. وأصحاب المشأمة ما أصحاب المشأمة. لا إله إلا الله. والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. ẹ dákun ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó bá ń kí bó ń sí Ọlọ́run. Allahu akbar. Allah. Ọlọ́run ní ìzá wákàtí wáqiyatu. إذا وقعت الواقعة. Ọlọ́run níjọ́ tí gbogbo bẹ́bẹ́bẹ́ tí ó bẹ gbogbo bẹ́bẹ́bẹ́ tí ó bẹ níkùn. إذا وقعت الواقعة. gbẹgbẹgbẹgbẹ tí ó gbé gbogbo tí gbé ni tí ó gbé ńlẹ̀ kan. إذا وقعت الواقعة. ńláńlá tí ó ṣẹlẹ̀ tí ó sírù ńláńlá kan tó ti ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́run níjọ́ tó bá ṣẹlẹ̀. ليس لوقعتها كاذبة. ẹni tí ń bá yẹ lọ́wọ́ tí wọ́n rò pé bó ti máa yẹ wá lọ́nu kí ni ń jálí kìyàmá. ليس لوقعتها كاذبة. Ọlọ́run ní ta ni yóò ṣẹlẹ̀ yìí kò sí rọ́ńbẹ́ yóò ṣẹlẹ̀. خافضة رافعة. ẹni tá a rò pé ní náà ni táwọn ń fojú kọmanáìsì rẹ̀ pé kò jẹ́ nǹkankan láyé. خافضة رافعة. ẹni tá a rò pé kò bímọ láyé kò níyàwó láyé èèyàn kan ò gbé tì í rí láyé ó tóun lẹ́ máa wá rí níwájú tí wọ́n máa pé máa wọlé máa rọra máa wọlé. خافضة رافعة. ẹni tá a rò pé bí n bá ń bọ̀ tí ilé ọmọ rọ tí gbogbo rẹ̀ ọmọ ṣe girigiri wọ́n wá dé ní márùn mọ́wọ́ لا إله إلا الله. wọ́n dé ní mọ́wọ́ márùn yọ wá kákó. خافضة
خافضة رافعة إذا رجت الأرض رجا. Ọlọ́run ní kó yí gbogbo wa ní dángájíá. Ilẹ̀ tá à ń ṣe gbogbo nǹkan lérí ètòjọ́ wa lójú. Ọlọ́run láka ilẹ̀ á ní kó kú dànù bí èlùbọ́. إذا رجت الأرض رجا. Kò sí kan náà láké balẹ̀. Ẹ wo gbogbo ẹni tí tíráfù láyé àròpin ilẹ̀ bó ti tóbi tó. إذا رجت الأرض رجا. Àmọ́ máa bá jágbe mọ́lẹ̀ gbogbo lẹ̀ yóò rí lẹ́ẹ̀kan náà. وبست الجبال بسا. Gbogbo òkè Olúmọ òkè Gbẹ́jì. Táà rò pé kí lá fi fọ́ táà rí fi fọ́ yóò máa wá yọ bí àbẹ́là. بست الجبال بسا فكانت هباء منبثا. Ọlọ́run ní gbogbo rẹ̀ àwọn kò dànù bí ẹgbẹ́ èlùbọ́. كانت هباء منبثا. Wọ́n ní sílẹ̀ mọ́ ilẹ̀ tá a wà yìí kò ní sí mọ́. حياكم الله. Ọlọ́run ní yawma tubaddalu al-ardu ghayra al-ardi was-samawatu. وبرزوا لله الواحد القهار. Ọlọ́run ní sámà wọ́n tún ṣe fáàrí ìsásàmáwú fátárátì. حياكم الله. Wa izal kawakibu tasarati. حياكم Ṣé الله. wọ́n sọ ma ọ̀fẹ́ ma wọ́n náà máa ṣe fáàrí pọ̀ nbẹ ni ọ̀yá kábí pépà. الله الله أكبر. Ẹni Ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ba kí bó ń ṣe Ọlọ́run. فكانت هباء منبثا. Sámà kíní sámà kejì tó fi dé sámà keje yọ kábí pépà. وكنتم أزواجا ثلاثة. Kò ní sí ráwọn sámà gbogbo ó ti parẹ́. Kò ní sọ́sù pamọ́ yóò ti parẹ́. حياكم الله. Kò ní sóòrù mọ́ yóò ti parẹ́. كانت هباء منبثا. Òpè rẹ̀ jẹ́ rẹ̀. Yóò rí mọ́ni lìmúlìkìlì yóò mọ̀. من الملك اليوم. Mọ́ni lìmúlìkìlì yóò mọ̀. من الملك اليوم. Ọlọ́run wà kọ́kọ́ dákẹ́ sí i kí gbogbo àwọn ọ̀talẹ̀ wọ́n lè bá dìde pé àwa lọ talẹ̀. حياكم الله. Àwa lọmọ onílẹ̀. حياكم الله. Ọlọ́run máa wá pé mọ́ni lìmúlìkìlì yóò mọ̀. من الملك اليوم لله الواحد القهار. Ọlọ́run máa pé ta ló fẹ́ yìnyẹn nǹkan lónìí tí ó máa pé òun jẹ́ nǹkan lónìí kò ní rẹ́ nìkan tí ó dá lóhùn. حياكم الله. Fúnra rẹ̀ Ọlọ́run ọba ni ọwọ́ àdára rẹ̀ lóhùn pé lílá. الواحد القهار. كنتم أزواجا ثلاثة. Gbogbo rẹ̀ wọ́n ṣe sí لا إله. gẹ́gẹ́ bí ipa wà lóru. Gbogbo rẹ̀ wà tẹ́ lọ gbà. Ọlọ́run wà ní gbogbo sàárẹ̀. Wọ̀nyí sálíkù burú bú sírátì. إذا القبور بعثرت وإذا القبور بعثرت. Ọlọ́run ní gbogbo tí ń bẹ́nu sàárẹ̀ máa dìde kú mu. قوموا Àlùmú ilá ìṣẹ́bìkún. هلموا إلى حسابكم. Àsásọ funfun tí wọ́n fi sin wá ni àṣẹ wọ́n fi pọ́n wá lé láyé ni. هلموا إلى حسابكم. Bí gbogbo ọba àti wáyé ní òhò. Láwa dìde ní òhò kò ní sásọ kan lára ẹnì kọ̀ọ̀kan. حياكم الله. Ọkùnrin ó dìde ní òhò. حياكم الله. Obìnrin ó dìde ní òhò. حياكم الله. Ìbẹ̀rù ọjọ́ náà kọjá pé kálukú ọmọ wo òwò ara wọn. كنتم أزواجا ثلاثة. Ọlọ́run wá pín wá sí mẹ́ta. Ẹni tí ó máa rò tí wọ́n máa tàn tí ó tún máa tanra rẹ̀. Wọ́n mọ̀ pé wọ́n ń ba tiẹ̀ jẹ́ nù ni. كنتم أزواجا ثلاثة. Ọlọ́run wá pín wá síjọ mẹ́ta. فأصحاب الميمنة ما أصحاب الميمنة.
àwọn ìjọ kan wọ́n wà lápò ọ̀tún bí ìjọ tí ń bẹ lápò ọ̀tún ti tóbi tó Ọlọ́run tún bí anabi wa Muhammadu sallallahu alayhi wa sallam. ẹni ọba dáhùn tó yóò bá anabi wa Muhammad dáadáa yóò wà lápò ọ̀tún. Ashabul maimanati ma ashabul maimana. Ọlọ́run láwọn ìjọ kan wọ́n wà lápò ọ̀tún Ọlọ́run tó wá ń bí Muhammad ta ló fi hàn pé ìṣesí wo làwọn apá ọ̀tún wà. Ma ashabul maimana. ìjọ kan ní òní ìjọ apá ọ̀tún wọn wà bẹ́ẹ̀. Wa ashabul mashamati. bọ̀ bí gbogbo ayé ti tóbi tó àtàlìjẹ ní àti màláíkà àti gbogbo èèyàn gẹ́gẹ́ bí fíìlì ti kó gbogbo wájọ́ bẹ́ẹ̀ làlìkìyàmọ̀ kó gbogbo wájọ́. Wa ashabul mashamati ma ashabul mashama. lẹ́ẹ̀kan náà Ọlọ́run ní ìjọ apá òsì ẹ kó mi ẹwà ẹ máa bọ̀ wá lápá òsì kò ní í sí rọ̀. Allah. kí ló fẹ́ wí Ọlọ́run máa wọ ẹ̀dá tó dá tó bá fún wa lọ́rọ̀ pé ká sọ ibi àmà wíjàre sọ délé rí irọ́ àfẹ́ wí ni Ọlọ́run. Ashabul mash'amati. Ọlọ́run wá jáǹtẹ̀ gbogbo wọn ní al-yawma nahtimu ala afwahihim. Wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksibun. ẹnu wa báyìí yóò wá dàbí pàkọ́ kò ní sí ihò kankan mẹ́. Ayyakumullah. ọwọ́ ni ó máa wá sọ̀rọ̀ ẹsẹ̀ ó máa jẹ́rìí sí. Nahtimu ala afwahihim wa tukallimuna aydihim. ìdí ìfà gbogbo àwọn wàlíyìí Ọlọ́run tí wọ́n máa sunkún nù ni tí wọ́n bá ń pè wọ́n pé wọ́n jẹ́ nǹkan kan láyé wọ́n máa wá sunkún pé sáà mọ̀ bí tá a parí iṣẹ́ sí ni. Allah. ẹ wá ń pè wọ́n tó báyìí àwọn nǹkan ṣe dáadáa láyé lóòótọ́ àmọ́ wọ́n jẹ́ gbogbo dáadáa náà tán kí wọ́n tó dé. Wa ashabul mash'amati ma ashabul mash'ama. La ilaha illa. والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. ọdún ìjọ méjì ìjọ apọ́ọ̀sì àwọn náà tún lọ gbígbà. والسابقون السابقون. ọpọlọ gbogbo kálukú ọmọ wa sọ bí òbí. Allah. yóò bá lọ́sí ilẹ̀ sí lùhù. ọjọ́ òní síbò ògì kan ẹ wo tẹ́ǹtì ìlàta yìí ṣùgbọ́n bá a tún ti wà lábẹ́ tẹ́ǹtì náà à ń fìlì ipò ooru ń bẹ. Ayyakumullah. mo wá wà èmi tí mo wà ní òrùn mo mà pé òrùn wà. Akramakumullah. òrùn wà súnmọ́ tẹ̀rí wa yóò máa wá sọ wì. Allah. kálukú ọ̀wà dúró apá ọ̀tún ó dúró apá òsì ó dúró. والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين. ẹni ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ bá kí bó ṣe ọlọ́run. والسابقون السابقون. ọlọ́run wá láwọn ẹni iwájú àwọn làwọn ẹni iwájú àwọn tí wọ́n ráyé tí wọ́n kẹ́yìn sáyé. Allah. àwọn òmómi tútù rí láyé fìdíjì ọba wọn láyé rí. شغلتهم عبادة الله حتى حسب الناس أن فيه الجنون. kò sí ìlú tí wọ́n sí àmọ́ bẹ́ẹ̀ yẹn bá dé lọ́rin erípa rẹ̀ ńbẹ́ńbẹ́. àwọn àkàrà sáde bíi pé nẹ́pà iná nẹ́pà wà láwọn onítàn kí làwọn ò fi ṣe. Ayyakumullah. wọn ọ̀rẹ́ lẹ́ẹ̀lẹ́nu lérí iyẹ̀pẹ̀ wọ́n bá tún wá kan páànù wọ́n ní ẹ dákun ẹlú bíi tí mò ń sùn bójú bá ràn kọ́ máa kán sí mi kí n máa mọ ìnira sàárè. Allah. والسابقون السابقون والسابقون السابقون. ọlọ́láwọ̀ ẹni iwájú kan wọ́n bẹ àwọn bíi tani ẹ̀wọ̀n musabu ọmọ wùmẹ́rì. Allah. nínú àwọn sábìkúnà awwalun. sábìkúnà awwaluna. ọmọ olówó ni ó kéré ayé bàbá lówó ìyá lówó
àmọ́ gbàǹgbà tó gbà fọlọ́hún bàbá kọ́ ọ lẹ̀ ọwọ́ adẹni tí ọ̀ lásọ láyé ọlọ́tẹ̀hún lọ́rùn. wasabiquna sabiqun. ọwọ́ wà lójú ogun àsíá ò sì gbọ́dọ̀ lọlẹ̀. La ilaha illallah. àwọn tí wọ́n kúkú oró àwọn wọn là ń pè ní sabiquna al-awwaluna tá ń pè ní kùsẹ̀yìdì. wasabiquna sabiqun. Musa ọmọ Umeri ó gbé fúlágì lọ́wọ́ gbé la ilaha illallah wọ́n gé ọwọ́ ọ̀tún báyìí háì kò sí kí bó sì yé ọ̀dà padà sọ́wọ́ sí Muhammadun Rasulullah wọ́n tún gé kejì hẹ́wù gbọ́ndọ́rùkú méjèèjì ọwọ́ àti àbúrò ìgbé la ilaha illallah. Muhammadun Rasulullah. àwa wí lẹ́nu ní kí ló jẹ wá lérí rẹ̀ ìyàwó ló jẹ wá lérí ẹ̀. à ń jẹun ìsìlámù àdáwọ̀ ìsìlámù ọ̀kan wa àtúwàsùn kún kóbó láti bọ̀ tó ti rí. La ilaha illallah. Jàfárù Tayyaru Akramakumullah. ẹbí ànábì ni. Sallallahu alayhi wa sallam. 50 ọfà lọ́pàdé lára tiẹ̀ nìkan lẹ́yìn ìgbà tí wọ́n gé lápò ọ̀tún wọ́n gé lápò òsì Ọlọ́run ní apá méjèèjì tí wọ́n gé mo fi yé màláìka mo fi rọ́pò ọ̀yá máa fò bí màláìka. Allah. wasabiquna sabiquna ulaika almuqarrabuna fi jannati na'im. Musa ọmọ Umeri wọn wá padà tá lọ́fà ó kú wọn wá aráṣọ tí wọ́n fi sí. Allah. ọmọ onílé ọlọ́nà. Allah. aṣọ kan tí ń bẹ lára rẹ̀ tí wọ́n bá fi bo erí ẹsẹ̀ ọyẹ ọlẹ. Allah. wọn ò gúnlé olókèrè wọn ò sì gún mọ́tò ọba wọn. Allah. kódà fáànù ọba wọn kátó ní fìríjì dépò pé wọ́n momi tútù. wasabiquna sabiqun. báwa ń bọ̀ ní fi sunkún bí ẹ wá ọmọ àfàsàlà ti dé ọmọ àfàsàlà ilẹ̀ wa ń rọ kí wọ́n á ní kíni sọ́mà nẹ́bì lóde ni. wasabiquna sabiqun. anabi wa Muhammadu sallallahu alayhi wa sallam. ń sọ fún Fatima tọ́jú ọmọ rẹ̀ tọ́yọ̀ pé òun nìkan ṣoṣo ló kù ó ní imali ya Fatima imali for inni láwùkìní yàkì yóò maliki ya mẹ́tì. sallallahu alayhi wa sallam. sísẹ́ tiẹ̀ o má gbójúlé mi tọ́lá dọjọ́ àlìkìyàmà kọ́dà ìníṣẹ́ bí ìpè mọ́ mọ́ rí. Allah. ẹlòmíì ó ti gba gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe láyé ó ti gbà á tán kó tó lọ. wasabiquna sabiqun. gbogbo àwọn tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n ò ní fẹ́ jẹ́ ká nìkan mọ̀ nítorí ọjọ́ àlìkìyàmà kí wọ́n lè wà nínú sabiquna al-awwaluna. wasabiquna sabiqun. ulaika al-muqarrabuna fi jannati na'im. sulatun minal awwalina wa qalilun minal akhirin. à ń sọ gbogbo rẹ̀ tọkùnrin là ń sọ ètò sọ tọkùnrin kan ìjọta yé dáa Allah. kí n tó wá sọ tóbìnrin tí wọ́n wà nù awwaluna. Sidina Usmanu rahimahullahu ta'ala. ó kú gbogbo àwọn sàábé yẹnyẹn wọn ọbẹ lọ́hùn káwọn fọwọ́ rọrí kú wọn abẹ lọ́hùn pé kí wọ́n gún àwọn ni káwọn kúkú sẹ́yìdì. Usmanu ń ká Kùránì lọ́wọ́ bó ti ní sùúrù tó bó ń ṣe Ọlọ́run bá wà níjòkó tí gbogbo àwọn sàábé bá ń bọ̀ ó ṣe Ọlọ́run ní yíra padà. Allah. àmọ́ bí Usmanu bá ń bọ̀ yóò tún jòkó lẹ̀ jòkó lẹ̀. sallallahu alayhi wa sallam. àwọn sàábé ní kí ló dé tí fi rí bẹ́ẹ̀ ó ṣe Ọlọ́run ní ìní tìjú ẹni tọ́lọ̀ ń tìjú ní sánmà àtàwọn màláyíká rẹ̀. Allah. ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kọ́ bá kí bó ṣe Ọlọ́run. wasabiquna sabiquna ulaika al-muqarrabuna fi jannati na'im. ìgbádùn wọn wọ́n gbá láyé gbogbo wọn wọ́n retí ọjọ́ náà ọwọ́ kú Usmanu kú
nǹkan Kùránì lọ́wọ́ wọ́n bá mọ́bẹ̀ wọ́n dúnbù rẹ̀. Allah. ó ní Ọlọ́run ò ní jà pìtìpìtì ẹ má wulẹ̀ mú un. ngbà wọn wọlé tán ó nínú òun dùn sí ní tẹ́ fẹ́ ṣe yìí. Allah. ẹ jẹ́ n kọjú sí gábàásì. Allah. والسابقون السابقون. fúnra ara sùmánù lọ́sùn lọ́nàrú rẹ̀ fúnra ara rẹ̀ ó ní bisimilayi. wọ́n bá dúnbù rẹ̀ ẹ̀jẹ̀ ọrùn rẹ̀ ó dà sálù Kùránì báyìí. Allah. wọ́n wá ṣe bẹ́ẹ̀ tán kò tí ì tó òun lọ́rùn lẹ́nìkan bá tún dé ọwọ́ wọlé ní wọlé pé òun fẹ́ kẹ́dùn gbogbo kálukú ti lọ ọwọ́ akuyàwó Sùmánù. Allah. ọwọ́ ni mo ní tí mo fẹ́ bá Sùmánù sọ sí ojú rẹ̀. Allah. ìyàwó ni wọ́n yà lè sí ìyàwó wa dúró níbi. والسابقون السابقون. ìyàwó wa dúró lọ́ọ̀kan ẹni yìí wá sí ojú Sùmánù ó rò pé yọ ṣàdúrà sí ni ọba fún un ní 40 gbáà. والسابقون السابقون. ẹ sì kí bó ṣe Ọlọ́run dáadáa. والسابقون السابقون. ẹni ó ti kú tí wọ́n ń dúnbú tí wọ́n gbá létí ọwọ́ rẹ̀ sí hàn. Allah. ìyàwó kan gbọ́ tás ìyàwó bá sáré dé ó rí i pé wọ́n gbọ́ ọkọ òun létí ọkọ tó ti kú òkú. ìyàwó ni mo fi akú Sùmánù yìí mo fi bí Ọlọ́run kọ́lọ̀ nǹkan dájọ́ fún un tó ṣe yìí. kì í jáde kúrò nínú yàrá bọ́ síta ọwọ́ rẹ̀ méjèèjì rọ. شلت يداه. ẹni Ọlọ́run bá ń bẹ lára kó bá kí mo sùn Ọlọ́run. وأعمى بصره. ọwọ́ rẹ̀ méjèèjì kó lé ọ wọlé ojú rẹ̀ sì fọ́. Allah. Allah. àwọn tí wọ́n wà ní Sullatul Awwaluna. ثلة من الأولين وقليل من الآخرين. ẹlòmíì ìjọ kẹta nù ni gbogbo kó wà ní òhò. Allah. ọlọ́wọ́ wa ní ẹ̀yin Sullatul Awwalina. ثلة من الأولين وقليل من الآخرين. àkọ́kọ́ tí ṣe wá sí mi ní l'Ógbómọ̀ṣọ́ ẹ sì bá ń kíbò sí Ọlọ́run ìmọ̀ kọjá yà yín ni màmá wá rí gbogbo àwọn akin màá wá rí sàárẹ̀ Akíntọ́lá Allah. màá wá wo gbogbo àwa tá a jójo Allah. màá wá pé wọ́n bá dalẹ̀ ara sukinale ara yìí fakulusi nasa halikun láyé gírora nǹkan nasa u. وبعد العراء سكن الأراء فكل ذي نسى هلكه لا يجر رنك نساء. ẹ wọ́n bó ti wáyé tó ààrẹ nìkan tó gàbùrẹ́ ńlá lé lérí. bá a máa ń kọjá lọ àdìsá rẹ mẹ́mẹ́ ó sì dáwọ́ ọmọ tó yanjú. وبعد العراء nínú àwọn tó sì jà fún lùnì. سكن الأراء فكل ذي. kí ló wá mà tí ń sẹ́nu sàárẹ̀. Allah. bó ló ti wà fún nínú sàárẹ̀ kálíkìá máa tó dé. La ilaha illallah. àwa lágége ńjọ́ kan wọn ò pélé yìí nítàn fún mi. ẹnìkan kú wọ́n sì ṣètúra rẹ̀ ẹni bú ni wọ́n mọ̀ sí. Allah. ṣùgbọ́n máa pẹ́ mọ́sálásí ìta máa fi jẹra wa lóje inú ni ẹlòmíì kírun jáwọ́ lọ ọmọ náfìlà dùhà ọmọ tòru àmánu rẹ̀ ó burú ju ti kèfèrí lọ. Allah. Ayyakumullah. gbogbo ọlọ́mọ tó fẹ́ gbé rí láyé ní ọgbà tiẹ̀ jẹ́. La ilaha illallah. ọwọ́ akú ọlọ́run fẹ́ tú àṣírí tiẹ̀ náà àlìkíyàmì èdè o. Allah. ọmọ rẹ̀ kan ṣoṣo obìnrin lọ́wọ́ adé láti London nígbà àwọn gbé sínú sàárè èyí wọn àtẹ̀ máa pa mí lẹ́kún lọ́tọ̀. Allah. bó ti wulẹ̀ kéèyàn tálíkà tó láyé ilé tí ọba gbé yóò ní wíńdò mẹ́. Afallahu anni anzilu liqabu rasawiya uzaru fala adiri wa ujifa fala adiri fahum aqaribi jambati qabri ka anna aqaribi lam yarifuni
wọn ò ní yọ wíńdò tí dẹ́kun pàtẹ́kùn kọ́ wà mẹ́ wọ́n sì di gbogbo ẹ̀ pa níjọ́ kan náà. òkú ọmọ wa sọ̀rọ̀ nínú sàárè pé èèyàn ẹbí mi tẹ́ ń kọjá ṣé bẹ́ẹ̀ máa bá mi sọ̀rọ̀. fọwọ́n akọ́rì bí jàmbá ti kọ́búrí. èmi lè wá gbé kalẹ̀ lè wá lọ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ mi yìí. kàná akọ́rì bí lámùyá rí fún ní. kàná akọ́rì bí lámùyá rí fún ní. wọ́n wá pe ọmọ òkú yìí pé kó wá bu èèpẹ̀ sí sàárè bàbá rẹ̀ lójú níbi títí wọ́n bu èèpẹ̀ òkà márèjì rẹ̀ wá bọ́. Allah. kò sí mọ́ ọbọ̀ sínú sàárè àwọn adélé láàrin wákàtí mẹ́ta lọ́wọ́ wọ́wọ́ ọ̀bọ̀ òkà mbẹ́. Allah. kò sì tó bẹ̀ kó ní London wọ̀ mọ́. La ilaha illallah. òkà táwa ń pè tá a máa ń lẹ̀ mọ́ra wa láyà ni. akramakumullah. lọ́ba pé gbogbo àwọn àfáà ẹ̀dá kò ká òun bọ́ sínú sàárè asọ́nà fẹ́ tú àṣírí bàbá rẹ̀ ni. Allah. akọ́rí bí jàmbá ti kọ́búrí. kàánà akọ́rí bí lámúyá rí fún ní. kàánà akọ́rí bí lámúyá rí fún ní. àṣeyọ̀ ògbó máa sọ ẹ̀ máa gbọ́rọ̀ ọlọ́run tó báyìí. Allah. ètí sẹ́sìkì fáàrù sínú. Allah. mi bá ń kọjá lọ tọ lójú tí ì máa fi wò yín. Allahu akbar. àkọ́kọ́ tí wàá ṣe wá sí ni ọwọ́ ajá pé lọ́dọ̀ àgbẹ̀sìngà. Allah. wọ́n wá bu yèpẹ̀ sàárè. Allah. wọ́n wá sùn pé kò kúkú ti ju wákàtí mẹ́ta lọ. La ilaha illallah. gbìgbẹ́ òkú ọwọ́ akábí ẹ̀jẹ̀ eléegun wọ́n wá dákú rẹ̀ báyìí wọ́n kaba bí ìgbẹ́ wọn ka ìkànmọ́lẹ̀. Allah. akọ́rí bí lámúyá rí fún ní. ni wọ́n bá nínú sàárè kẹ̀kẹ́jọ́ kan. La ilaha illallah. ọmọ wa gbé sẹ́ this my father. Allah. lẹ́yìn ìgbà tó mú òkà rẹ̀ tán. ṣé bàbá mi ni. khuliqna lil ayati wa lil mamati wa min ahsani kulli hadisati wa man yuladi ya'ish wa yamuti ka'allam yamurra khayaluhu fil kainati. bàbá. أليس الحق أن العيش فاني وأن الحي دايته الممات خلقنا للحياة وللممات. èyí tí ò rí yúnú ẹni ọwọ́ ayéjọ́ kan yóò kú jọ́ kan ni kí ni wọ́n fẹ́ ti pàdé ọlọ́run rẹ̀. Allah. àwọn tó bá wà nípò àkọ́kọ́ ọlọ́run ò ní ẹ̀yin òtẹ́ ẹ̀ nílò òkè àṣírátì. Ulaikal muqarrabun. ẹ̀yin wọn làwọn bàbá wa lù lọ ni wà ní mùtúmù níbẹ̀ fi sọ̀rọ̀ gbé tí ṣé wà líbi ń jẹ lérí gbogbo wọn yáyá ẹ̀ sì bá kíbọ̀ sí ṣé wù. Ulaikal muqarrabun. ẹlòmíì rò pé láwà ní tí wọ́n wé ni láwà ní oyè lásán ni láwà ní àṣírí àtìmọ́ ni. Allah. irú àwọn tí wọ́n wà ní sabiquna al-awwaluna. Ulaikal muqarrabuna. bàbá kan bẹ pàkátà wàláhi a máa sọ kó tó kú àfáà mi Alhaji wa Yahya Agodi ń bẹ láyé lọ́dún náà nínú àwọn tí wọ́n kírun sí òkú náà la gbogbo wọn ti bọ́ sí dọ́là kìámù nísìn. Allah. wọn a máa wá fi bàbá ṣe ẹ̀yẹ́ kó tó wọn fẹ́ tọrọ oúnjẹ àárọ̀ kan. Allah. inú wọn ò ní bàjẹ́ ipa wọn jẹ tàárọ̀ àwọn ọmọ táwọn jẹ lọ́sàn-án. Allah. èyí ń làwọn wá wọ́ bí owó afẹ́ kọ́lé afẹ́ ní mọ́tò afẹ́ gun tẹ́nì kò gùn àwọn àpàtọ́ máa ń jẹ́. alimalu alibanuna zinatul hayati dunya walibakiyatu salihatu khairun inda rabbika thawaban wa khairun amala. asáàmà pé èèmà ni wọ́n fi ṣe yẹ̀yẹ́ ìjọ tó wá kọsẹ̀ kan tó fẹ́ kú ó ní èmi rẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́ èmi tílé ò tó bẹ̀ kí sàárè ọgbà mi ẹni ọlọ́run bá ń bẹ̀ lára rẹ̀ kọ́ bá kí bó sí ọlọ́run dáadáa. Allahu akbar. a máa yẹ wọn ṣe pẹ́
àwọn bàbá tó ṣe pé wọ́n ti tẹ̀ pẹ̀lú náfìlà. Allahu akbar. asa salatu fa nabi. ó tún ní Allahu akbar. Allahu akbar. asa dua ogun. ó tún ní Allahu akbar. Allahu akbar. asa dua fala ìpínlẹ̀ àtàrí múnájẹ́ra wọlé àtẹ̀fùtìnnà bàdà. Allah. ẹsẹ̀ salamu aleykum báyìí kó o ṣe gidigidi kó o máa gbé látẹ̀kùn bá dé. Allah. atẹ́gùn jì bí tí màá jà wọn. Allah. lọ́ba jà ní gbogbo kálukú bá dó báyìí. aṣọ òkú òtú Allah. kò mì báyìí. Allah. akànní bí wọ́n ti tẹ́lẹ̀ wọ́n sì ń gbé lọ sókè sí ń lọ sókè sí ń lọ sókè sí ń lọ sókè. والسابقون الأولون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين. àìmọye ní sàárẹ̀ zéhùn sàlẹ̀ àti jìn. àìmọye ọ̀fẹ́ tó ẹ̀ márùn-ún látijọ́ tí wọ́n ti kú ó lé ó ti ń lọ 50 ọdún ó lé nísìn. wọ́n wá pè wá pé sàárẹ̀ ọwọ́ òun tútù bó ti wà náà lọ́wọ́ tútù gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. Allah. ẹ wá rò pé nísìn rẹ̀ rárá gbáyé pẹ̀ kó mbẹ́ látún rárá tún ṣe. gbogbo wọ̀nyí bọ́lá ti táyé lẹ̀ fún wa nítorí alikiyama ìgbà wọn fẹ́ wà ní sulatul awwalina. Sulatun minal awwalin. kò jẹ́ kí wọ́n pín kankan. wa qalilun minal akhirin. ayọ̀ rẹ̀ làwọn ń kó tẹ̀ ń pa àjẹ́ nǹkankan kí la jẹ́ kí la ti rí dá àjọ àwọn àgbàlagbà yìí là ń kó. Ala inna awliya Allah. àwọn tí wọ́n bá wà ní first sulatul awwalin òkè àṣẹráàtì bí òwú ni èmi ọ̀wẹ́dẹ́ ọwọ́ amújú abẹ́lẹ́ fúnfún lọ ó tún wá yọ bí ẹni pé wọ́n da lásì Allah. ìsàlẹ̀ rẹ̀ iná ẹja nàmà ní mẹ́mẹ́. Allah. ọlọ́run ànígbà tá a bá ṣèṣe ròṣẹ́ tán bóò ló ti rówó tó fi ra aṣọ àkọ́kọ́ Allah. bóò ló ti rówó tó fi ra bàtà Allah. bóò lọ́sọ̀ rẹ ti pa 50 nu kọ́mọ́dù Allah. bóò ló ti rówó tó ń búyàwó rẹ Allah. bóò ti rówó ló fi kọ́lé Allah. ẹlòmíì 40 ọdún sì ń ṣèṣirò La ilaha illallah. làwọn ẹni ọlọ́run èfi jẹ́ káwọn kọ́lé kankan láyé gbé báwọn bá kúkú kàn kankan kí làwọn ó ṣe. La ilaha illallah. sẹ́bílẹ̀ náà ló ń pẹ́ni ẹlẹ́ni sí sẹ́bílẹ̀ náà ló ń fò lóru sí. Ama wallahi law alimali anamu. ọmọ tí gbogbo ayé ọba máa gbádùn ṣe bọ̀ pa lóru ni. Lima khuliqu lama hajawu hamu. ó tọ̀ wọ́n máa wá arákò yọ máa arákò lérí afárá ni. Laqad khuliqu. láàrin 40 ọdún yọ padà wá yẹ̀ sínú náà ni. La ilaha illallah. gbogbo àwa tá a jókòó lẹ́yìn àyín lónìí ọlọ́run ò ní ṣe tẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀. Àmín. ẹni àmì rẹ̀ bá lóòkè ju òun làdúrà rẹ̀ ọkọ̀ gbà. Àmín. àwọn táwọn wá wí wọ́n wá kọjá bí mọ̀nàmọ́ná. La ilaha illallah. kalibariki wọ́n kò yẹ kọ́. La ilaha. mama ló kù bí iṣẹ́ ọlọ́run ní talẹ́fẹ́ àwọn talẹ́fẹ́ ní kò ṣiṣẹ́ sí. irú àwọn ṣe wà áyálì mi. Rahimahullahu irú àwọn ṣe ta'ala. wù bí gọ́ọ̀rẹ̀. Rahimahullahu irú ta'ala. àwọn jọ́ngọ́lọ̀ Rahimahullahu ta'ala. ṣé wù bí gọ́ọ̀rẹ̀ kì í káwọ́lẹ̀. báwa tí máa náwó yìí ṣé ìyá ádámù tú àṣírí wọn bí wọ́n ti sọ wọ́n ni. La ilaha illallah. wọ́n máa lọ pẹ̀lú bẹ̀rù ọlọ́. Shagalatihum ibadatullahi hatta. wọ́n wá bí wọ́n jọ kẹ́kẹ́ bàbá kí ló dé tẹ̀ dáwọ́lẹ̀ ọ̀nà mi bá dáwọ́lẹ̀ gbogbo sọ́mọ ọjà lù rẹ̀. Asibannasu anna fi jununa. àtàlọ́lá àti bọ́lá ọ̀n bá ṣe àlìhíkí náà ló kù kó fi wá lépa iṣẹ́ ìwòlá ní nísìn kò sálà lì mọ́láyé àràmù là ń jẹ́ Iyakumullah. àfẹ́ wá bí tẹni tó gbówó wá ti gbówó wá kọ́sà tí so ti gbé e dé dáyọ̀ kù dá wa Allah. ìwọ tó o sì ń wí bẹ́ẹ̀ ọ̀jẹ̀ nǹkan kan Allah. àmọ́ lọ́wọ́ ọ̀la gbogbo àwọn tá a dákọ̀ yìí èmi fẹ́ jẹ́ kọ́ lọ́n kó sí ro mi síbẹ̀ Àmín. ìwọ ńkọ́ Àmín. kó sí ro mi sí ìṣù àkọ́kọ́. Sulatun minal awwalina wa qalilun minal akhirin. àyà táwọn afáà fi máa ṣubú nu táwọn ẹni ọlọ́run fi máa wọ́n lè pààyàn dì í mọ́ lérí àyà ìtàn yẹn bá tù
sullatun minal awwalina ọ̀gọ̀rọ̀ nú àwọn tó ti kọjá ni wọ́n wà nínú àkọ́kọ́ wa qalilun minal akhiri. wọ́n wà ní díẹ̀ lókùn nú àwọn gbẹ̀yìn ṣé díẹ̀ ní ìjọ ànábì sallallahu alayhi wa àbí ta sallam. ló dé nígbẹ̀yìn sallallahu alayhi wa sallam. ẹni ọba fẹ́ gbọ́ bó ti rí báwọn ẹni ọlọ́run ìdìgáàmù tí wọ́n ṣe tó fẹ́ gbọ́ grammar and morphology kúlù náà wà tí sọ́rífù ti ń bẹ̀ mẹ́ ẹni ọba fẹ́ gbọ́ kọ́dà kó kọ́ máa ń kíbò sí ọlọ́run. wa qalilun minal akhiri. wọ́n ní sínú wájúdì rẹ̀ alẹ́ ní sullatun minal awwalina. sullatun minal awwalina. àwọn tí wọ́n ti lọ ọ̀gọ̀rọ̀ tí wọ́n ti lọ bí wọ́n ti pọ̀ tó. wa qalilun. wọ́n wà gbé mọ́bútàdá bí wọ́n ti pọ̀ tó ní gbogbo wọn yẹn qalilun minal akhiri. díẹ̀ ni wọ́n jẹ́ nínú ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. tọ́tọ́tọ́tọ́ rọ́nà lọ. qalilun minal awwalina wa qalilun minal akhiri. wọ́n tó bá fẹ́ jẹ́ kọ́lọ̀ kó fi ọ síbẹ̀ dìde láàrin ìṣẹ́jú kan. kiyama. yàtọ̀ sí bàbá wọn bàálù lọ́rí. وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ọkọ̀ ọlọ́run tí ìbojú ẹ̀yẹ ni ó gbé òun ni rasulẹ̀ ṣe máa yí òun ni Allah hasiluhu alila min alahaya lahu ilaha hasan nukilati harakatule amusati ilalla min tarifi sunsukinati wa wusifatil aliful ula lilitikai sakinedi wa wudiki matil lamu fil lam saniya wa wusifatil aliful lam ba'da saniya lisineni idin ja Allah masdaru halla mahalla limafuhul Allah nta fẹ́ pè náà nígbà 24 bàbá wa dogun àwa dákẹ́ ó ní bá ti pè mẹ́rin yòókù wọ́n tó bá máa pẹ́ tọ́ kíkálukú ronú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run níwà tí mo fẹ́ fi báwọn ẹni wájú àmọ́ ṣàánú mi Allah wọlé àpé mo fẹ́ràn wọn fi mí lépa wọn tóun rẹ lò kejì tó sì ro kankan tó sì túbá lẹ́nu gbogbo tó ti ṣe Allah 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 ọkùn mẹ́rin wọ́n bá fẹ́ jọ́ lọ́wọ́ so kókó fi ọ́ sí mọ́tì bílíọ̀nù àtàwọn ọmọdọ́mọ rẹ tí gbogbo erigun mẹ́rin ni ayé ọmọ gbórúkọ wọn bọ́ ọ bá ṣe ṣe fà á sí tóun rẹ sì lo òkè sí yóò rí bẹ́ẹ̀. Allah wahdahu la sharika lahu wahdahu la sharika lahu ó dùn mọ́ mi pé lọ́dọ̀ àwọn ọkùnrin lọ́parí sí okùn mẹ́ta ọlọ́run bọ́ bá da fún bàbá tí ò da fọ́mọ ìbànújẹ́ òun ni ọ̀pá bàbá rẹ̀ bọ́ bá da fún wa tán jẹ́ kí tàwọn ọmọ wa ojú tiwa lọ lójú ẹ̀mí wa àmín èèyàn kò lè ṣe ọlọ́run ló lè ṣe Allah wahdahu la sharika lahu. ọkùn méjì ọba dáa fún yàn tó dáa fọmọ yàn bẹ́ẹ̀ yàn bá nájà wàràwàrà bí ẹni tọ́lọ́run wá fìyà jẹ láyé ni ìwọ ló sì ní kọ́gẹ́mì ogun lọ́dọ̀ ẹnì kò ní lọ́dọ̀ bọ́ bá pa méjèèjì pọ̀ fún wọn ọlọ́run má kúrú ẹ̀mí wa. àmín Allah wahdahu la sharika lahu. wahdahu la sharika lahu. ọwọ́ àpẹẹrẹ ọ̀kan tí ọ̀kan báyé bá dáa téèyàn gbádùn tó máa gbádùn alikiyama la ròyìn béèyàn bá wà lè bọ́ sínú ọlọ́run
kéèyàn lọ bí tí wọ́n ti ń dáná búrẹ́dì wò kó dúró nítòsí bíi ẹsẹ̀ mẹ́ta sí i yóò rí i pé yóò mọ̀ pé òun ọ̀gbádùn ayé kan mọ́ ká tó wá nínú ọlọ́run tó yẹ pé èèyàn láàmú fi kó náà òkúdo anáṣu wọlé ìjẹ́ra ọlọ́run bó ti wulẹ̀ ká gbádùn tó láyé ènì ní ọjọ́ jẹ́nu gbádùn tá a gbalá kìyàmù. àmín. bóun rẹ̀ bá ti wá gùn tó yẹ àlìjẹ́nà nàìmí yóò fi wá lépa bá Sehu Salati. àmín. Sehu Salati yóò wà lọ́dọ̀ Sheikh Abdulkadir. àmín. Sheikh Abdulkadir yóò wà pẹ̀lú Sheikh Alimi. àmín. Sheikh Alimi gbogbo àwa dìrọ̀ ma sọ wọn báyìí. gbogbo ẹni tí ó bá dìrọ̀ ma sọ náà kọ́ ni Allah. wàdà hùwà.